Ilé-ẹjọ́ ilẹ̀ Faransé kan ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú ààrẹ ilẹ̀ Nàìjíríà mẹ́ta. Ilé-ẹjọ́ kan ní ilẹ̀ Faransé ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú ààrẹ ilẹ̀ Nàìjíríà mẹ́ta tó jẹ́ ti ìjọba àpapọ̀. Àwọn ọkọ̀ òfurufú tí wọ́n gbẹ́sẹ̀ lé ọ̀hún ni Dassault Falcon 7X, Boeing 737-7N6 BBJ àti Airbus A330-243 tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé sí pápákọ̀ òfurufú Paris-Le Bourget àti Basel-Mulhouse. Èyí ló jẹ́ àbájáde ẹ̀bẹ̀ Zhongshan, ilé-iṣẹ́ Chinese kan tó ń pèsè ohun èlò tí wọ́n ń kó lọ sókè òkun, èyí tí gómìnà ìpínlẹ̀ Ògùn fagilé àdéhùn wọn ti ọdún 2016. Ìdájọ́ náà ló jẹ́ ìdájọ́ tuntun lórí orílẹ̀-èdè Nàìjíríà láti ọwọ́ ilé-iṣẹ́ ilẹ̀ òkèèrè tí wọ́n ní ọ̀pọ̀ ènìyàn ní ilẹ̀ Áfíríkà ló ní ìsọdọ̀tun lórí àdéhùn. Ní ọdún 2013, Zhongshan àti ìjọba ìpínlẹ̀ Ògùn fọwọ́ sí ìwé àdéhùn láti mú àgbéga bá ìkọlù ètò ọrọ̀ ajé. Zhongshan ló yẹ kó ní ìdá 60 nínú ọgọ́rùn-ún ìdókòwò náà nínú ìwé àdéhùn wọn, ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta, Zhongshan fi ẹ̀sùn kan ìpínlẹ̀ Ògùn pé wọn kò tẹ̀lé àdéhùn tí wọ́n sì fẹ́ jẹ gàba lé wọn lórí. Zhongshan ló fi ẹ̀sùn kan Nàìjíríà ní ọdún 2018. Ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta kan ní ìlú London wá fún iléeṣẹ́ náà ní $70 million owó gbà-má-bínú tí ìjọba ìpínlẹ̀ Ògùn san ní ọdún 2021. Àkànṣe iṣẹ́ náà ló ti di $81 million báyìí pẹ̀lú èlé orí rẹ̀. Ó ti fi hàn gbangba pé Zhongshan ni ó jáwé olúborí nínú ètò ìdájọ́ náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún tòní. Orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.